bí ọ̀rẹ́ sì jẹ́. ẹ rántí pé nígbà tẹ́ fi tó fi ń gbé odò ọba ẹ sọ pé ẹ fẹ́ ń gbà yẹn ó dàgbà lé sódò ọba yẹn. ó dàgbà lé ẹ̀kan tí wọ́n máa ń jọ lọ́rọ̀ ṣùgbọ́n gbà yẹn ni ìfẹ́ ti wà ń bẹ̀. yes. kò tí ì hàn. ẹ ṣe fún pẹ́sìdẹ̀ bèrè yẹn sá ìgbà tí tó bá sí kúrẹ́tì bá ṣe jọ wà màkàn ìgbẹ́ máa ń dájọ́ kò sí yẹn fúlì kí ló ń ṣe ẹgbẹ́ yìí tó ń dájọ́ kò tó wà bọ́rin gbà wo ẹni tó ń fẹ́ ẹni tó ń fẹ́ wọ́n máa ń ṣe gbá fáwọn ọmọ wọn máa ń treat àwọn ọmọ badly kí ló dé sọ fún pé ọlọ́wọ́ méjì tẹ́lẹ̀ ni wọ́n lóun sọ fún ìgbà wọn kankan wáyà tọkùnrin wọn ṣe báyẹn lamis pé kò náà ọmọ ẹ fẹ́ kò fẹ́ pẹ̀lú ọmọ ènìyàn ìwọ nìkan ló fẹ́ báwo ni wàá ṣe fẹ́ yàn tí a máa treat àwọn ọmọ ẹ badly tó bá ti ní tọ́jú ẹ̀ ẹ̀kan fílẹ̀ kó máa lọ wọ́n ṣe máa ń bá mi sọmọ ní ó sì wàhálà má wọrí máa lọ bí ṣe ń tèmi láàárọ̀ ìgbà mi ò lè pè é lálẹ́ nígbà mi 8 9 mo lè dé gbà mí àwọn tó máa jókòó kí ló dé ìdàkọ̀tà ló máa ń sunkún akérè tó ń sunkún ó ní bẹ́ẹ̀ báyìí ni eléyìí máa ń ṣe fóun kí ló ṣẹlẹ̀ kí ló dé má wọrí so from there tó bá ní ìdí ẹ̀kún àwọn abámẹ́nu lé mi fún rẹ̀ àwọn abámẹ́nu lé mi. ìwọ ẹ̀pù. ẹ ṣe sá bóyá àwọn ọmọ wọn nídìí owó wọn lọ sí sukùl wọn fẹ́ jẹun èmi dẹ̀dẹ̀ àdúgbò tá à ń gbé yẹn wọ́n mọ̀ mí èmi ò kí ń ṣe pé mo wá lówó kan lọ́wọ́ mo wá ń kó pamọ́ because ibẹ̀ tí ó mọ̀ dá mi mọ̀. ìjẹ́ bùdànù ní. bàbá kì í ṣe yẹn àmì ṣe yahoo. náà kì í ṣe yahoo nìkan ń bùjẹ́ bùdànù. ilẹ̀ tí ó mọ̀ là mi mọ̀ díẹ̀ àjọ wa torí di pé ó wá sí yàrá mi bí ẹ̀mejì èyí pé bóyá mo kọ́ mi sí pé àjọ máa fẹ́ra wa wọn náà ò ní jẹ́ ó wá sọ́dọ̀ mi bí ẹ̀mejì mi kọ́ ló ṣe pé àjọ fẹ́ra wa kájọ ṣe gbà wo ọ̀tá wá sí ara yín ó fọ ohun tí ààrẹ fúnra rẹ̀ ni. ìpè èmi rèé o. ọlọ́run tí mo ń sìn lọ. gbogbo ìjókòó. ẹ̀dùn àǹtí ẹgbọ́n tó sọ ẹ̀yin lọ fọ ohun tí ara yín. lóòótọ́ mo máa ń lọ sí ibẹ̀ tí mo lọ máa ń gba owó ní ọwọ́ ẹ̀ táwọn ọmọ mi bá ń lọ sí sùkúl tí owó bá pọ̀ lọ́wọ́ mi èyí wà mí wọ́n lọ máa ń gba owó jẹ ẹ bá ń sọ̀rọ̀ sókè ní ẹ̀sọ́ ẹgbẹ́ ní sílẹ̀. mo lọ máa ń gba owó ní ọwọ́ rẹ̀ tí owó bá pọ̀ lọ́wọ́ mi tí màá ní àwọn ọmọ yìí wọ́n fẹ́ mú lọ sí sùkúl àbí wọ́n fẹ́ jẹun mo máa ń gba owó lọ́wọ́ rẹ̀. ọ̀gbọ́n àpòjìyàn ṣùgbọ́n ó sọ pé ẹ fọlọ́ntì ara yín fóun pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. nígbà tí ọ̀rọ̀ wá sì jọ wọ̀ àjọ ń ṣe eré tọkọ-tìyàwó nínú ilé. ẹ máa gbọ́ ohun tọkùnrin sọ ó lóun ò kẹnu sí yín rárá pé mo fẹ́ fẹ́ ọ ó kú tí ẹ̀ sọ́ọ̀sì mi ò kọnu sí i rárá pé mo fẹ́ fẹ́ òun ló gbéra rẹ̀ wá bá mi. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? ẹ sọ̀rọ̀ sí máìkì. bẹ́ẹ̀ ni. kò kẹnu sí yín ẹ̀yin lọ gbéra yín lọ bá a wípé kí ni ó tọ́pẹ́. o ti di báyìí sàn. no now ṣó obìnrin kan lè wá bá yín wípé yẹ ó yá ó tọ́pẹ́ o ó yá o wá bá mi ṣe tọkùnrin máa bọ̀ kẹ́yìn. ó ní nǹkan tí obìnrin bá rí lára ọkùnrin tó yẹ máa fọ̀rọ̀ ní sáré fọkùnrin yẹn. kí ló rí lára yín. ẹ ṣe mi ò fún àmì ń dà o ọlọ́run bá tó pẹ́ tán ọ̀nà martin ó sì máa ń sọ pé ilé yóò kí n sun ní kó kí n gbélé gbáwọn kankan wọn nìkan àtàwọn ọmọ nínú ilé. ok ọkùnrin jẹ́ ń yà. yes kó kí n gbélé kó kí n ṣe gbá kó bínú. ẹ̀yin dẹ̀ rí animal sound ni animal sound ni animal sound ọkùnrin ni wow. okay now òun ká sọ pé ọkùnrin yóò ráyè kò ráyè kì í ṣe kò ṣe gbogbo ẹ̀ oyún inú ẹ̀ ta ló ní. obìnrin ọmọ tó lóyún fún àti kó ṣe bébì. ta ló lóyún inú yín ẹ sọ̀rọ̀ sí máìkì. ẹ tí mo ní oyún fún ó tọ́pẹ́ ni mo ní oyún fún. kí ló wá dé tí kí lẹ sọ pa àwọn ó tọ́pẹ́ àtàwọn ẹbí ẹ̀. onígbà tí ó tọ́pẹ́ mú mi lọ sí ọ̀dọ̀ wọn mo ní àwọn ìyá rẹ̀ sọ pé àwọn lè fi
ọlọ́mọ méjì òbí sẹ́lé